jáde nílé ayé tọmọtọmọ ẹ oògùn mi tí mo fún ẹ tó dẹ̀ ń wò mí níran tó ń ṣọdún èpè fọ́tà àwọn ọmọ mi Pariolodo ò ní jẹ wọn mọ́ gbogbo àwọn ọmọ ò ní là nínú ayé. Imagine Pariolodo asking me 2026 pé ṣé mo ti di blogger. Àǹtí Lizzy Anjorin ìpè yìí ò wá pọ̀jù báyìí fún arákùnrin tí a mọ̀ sí Pariolodo. Ṣé ìpè yìí ò pọ̀jù fún arákùnrin báyìí? Ẹ̀yin èèyàn wa, wàhálà ńlá kọ́ ló ṣẹlẹ̀ yìí bí Lizzy Anjorin ṣe kọ̀ láti dẹ̀yìn lẹ́yìn arákùnrin tí a mọ̀ sí Pariolodo. Ẹ jẹ́ ká gbádùn nǹkan tí Lizzy sọ. Ẹ gbọ́ mi Pariolodo ọjọ́ tí mo fún lówó last ọjọ́ kẹta ló pe àlùjọ ó ní jẹ́ kán pa ó ní òun ló mọ ohun tó dàpọ̀ pẹ̀lú wọn ó ní jẹ́ kán pa àṣírí ohun tó mú èmi àti àlùjọ close gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àtàbúrò lẹ gbọ́ lẹ́nu mi lẹ́nu. Ẹ gbọ́ mi kan tí mi sọ fún yín. Ẹ gbọ́ mi kan tí mi sọ fún yín. Etí mi báyìí ni mo fi gbọ́ Pariolodo sọ fún àlùjọ ní few days tí mo fún Pariolodo lówó. Ẹ má gbàgbé wípé lẹ́yìn tí mo bímọ lẹ́ni tí Pariolodo tún gbowó mi yìí. Tẹ́ bá lọ wo déètì yìí pẹ̀lú déètì tí àlùjọ lóhun nídìí ìrànlọ́wọ́ ẹ rí pé kò pẹ́ nígbà tí àlùjọ sọ fún mi pé Pariolodo sọ fún un tí n bá purọ́ àlùjọ jáde ó fi gbésí ayé ẹ búra pé ò sọ fún mi pé Pariolodo ní pé kóhun má gbèjà mi pé èmi ni mo mọ ohun tí mo dàpọ̀ láwọn ará social media pé kálùjọ fi ọ̀tá mi sílẹ̀ kó pa ọ̀tá mi. Ẹgbọ́n nǹkan tó lórí burúkú awáyé má ṣe rere oníbàárà tó máa ṣòfò ẹ̀mí tó máa ṣòfò ọmọ Pariolodo tí kankan nínú àwọn ọmọ ò ní yàn ó ń bi mí ní 2026 pé ìjọ wo lèmi di blogger. Ẹ wo fọ́tò yìí dáadáa ẹ rí pé nínú gbogbo